láìṣà bá ní. laqad ja'altumuna kilaban. so ẹ ti sọ àwọn obìnrin dájá. laqad ra'ayt. tún kà. laqad ja'altumuna kilaban. so ẹ̀yin ìyẹn tí wàá sọ wá di ajá. ok ẹja fi bẹ́lẹ̀ ká lọ bí àdìsí tá n lọ yìí. wa qalu yaqta'uha. àmọ́ tálíbù ajá. lọ́jà sáré ajá ló yẹ lọ bẹ́ẹ̀. lọ́jà sáré lọ bí tá a lọ náà wá sọ pé nǹkan tí yaqta'uha al-kalbu tí ó gé irun rẹ̀ níwájú Ọlọ́run tí ò ní jẹ́ ó lọ. al-kalbu wal-himaru. àti kẹ́tẹ́kẹ́tẹ́. wal-mar'atu. àtobìnrin. qalat. láìṣà bá ní. laqad ja'altumuna kilaban. so ẹ ti sọ àwọn obìnrin dájá. laqad ra'ayt. tún kà. laqad ja'altumuna kilaban. so ẹ̀yin ìyẹn tí wàá sọ wá di ajá. laqad ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam yusalli. tànàbí ń kírun. wa inni la baynahu wa bayna al-qibla. òun lòun sì wà láàrin àti kíbla. kò sí nǹkan kan kò sí gàgá kankan. wa ana mudtaji'atun ala sarir. mo sì wà lórí bẹ́ẹ̀dì. ànábì wà ní ó fẹ́ kírun kíbúlà sì ni mo dó. Sallallahu alayhi wa sallam. àárín èmi àti ànábì ní kíbúlà ìyẹn ni pé mo wà láàrin ànábì àti kíbúlà tó ń sùn. mo tọ́jẹ̀ òun fẹ́ gbẹ́lélẹ̀ lórí bẹ́ẹ̀dì nínú yàrá ànábì sì fẹ́ kírun. ànábì ò jáde. náà. fatakunu li al-hajatu. tó ń bá wà ń bẹ̀ ń gbà mí òun á wá ní bùkátà. fa akrahu an astaqbilahu. òun ò wá ní fẹ́ dojúkọ ànábì òun á kọ̀yìn síbẹ̀ òun á dojúkọ kíbla òun wá ní fẹ́ dojúkọ. fa ansalun silala. tó ń bá fẹ́ bọ́ọ̀lẹ̀ lọ mú bùkátà òun á rọra ṣe òun á rọra máa yọsẹ̀ díẹ̀ òun fi wá yọsẹ̀ ń bọ́ọ̀lẹ̀. Allahu akbar. ànábì ó sì máa bárun ẹ̀ lọ. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi. ànábì ó ṣe mú Aisha kópa àbí kó kàn lẹ́sẹ̀ mùkọ̀tálátàn kó a bá jà. eléyìí ló jọ ìwà nẹ́bì takọ́kọ́ ni kò jọ wà nẹ́bì kì í ṣe wà nẹ́bì. sallallahu alayhi wa sallam. ó tún kù ló bá lọ ní. ayakumullah. laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. qala la yaqta'u salata shay'un. khalfa al-mar'a. tatawwu'i. ibi ni hadisi 513 rọ́kùnmù 513. حدثنا عبد الله بن يوسف عبد الله بن قال يوسف أخبرنا مالك عن مولى عمر بن أبي عن أبي سلمة عبد الرحمن عن عائشة زوج النبي صلى الله عليه وسلم يا النبي أنها قالت كنت أنام بين يدي رسول الله صلى الله عليه وسلم. òun a máa sùn níwájú ànábì ńjọ́ mi tó fẹ́ kí n rí pé láàrin òun àti kíbla òun ló wà láàrin. wàrìjìláyà fi qibulatihi. wàrìjìláyà fi qibulatihi. tó ń bá sùn kíbla tá ànábì dojúkọ ibi tó fẹ́ forí lélẹ̀ gan ibẹ̀lẹsẹ̀ ń wà. sallallahu alayhi wa sallam. ìgbásẹ̀ ń. fa iza sajada. tá ànábì bá wá fẹ́ forí kanlẹ̀ kò síbi tó ti lè forí kanlẹ̀ gamazani. yóò wá fọwọ́ tọ́ ohun ẹsẹ̀ ń báyìí gbẹ́sẹ̀ yóò fọwọ́ tọ́ ipe kẹsẹ̀ ń kúrò kó fura. ọkọ̀bádì bìjìláyà. òun ó wà á ká ẹsẹ̀ kó fún. fàyíṣà kọ́ọ̀mà. kó forí kanlẹ̀ tó bá ti wá dìde. basatuhuma. òun ó tún nà ẹsẹ̀ ń bẹ́ẹ̀.
sallallahu alayhi wa sallam. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. ẹ jẹ́ adélé dúró lẹ́nu. ẹ jẹ́ adúró báyìí. bóyá lójoojúmọ́ tọ́rọ̀ bá ń lọ a máa yà sáwọn kọ̀ọ̀kan. Òun bú Buhari òun bú Muslim kò mọ kankan kìnnì kan inú èmi àti ẹ. ta ló ń fọ ànábì mọ́. sallallahu alayhi wa sallam. ta ló ń dọ̀tí ẹ̀. sọ̀rí tó bá yá pé ìmọ̀ tó ní mi ò níyẹn tó bá yá pé ẹnu nǹkan tí mo mọ̀ nìyí tí mo lè fi dìfẹ́ǹdì ànábì kúrò níbi rọ alhamdulilayi. Allah. tó yá pé sànàwí mi n tó lè dìfẹ́ǹdì mi alhamdulilayi. Allahu akbar. Alhamdulillah. tí mo lè gbọ́ alukurani yé tí mo lè dìfẹ́ǹdì alukurani. alhamdulilayi. Alhamdulillah. àmọ́ èyí tó dá mi lójú ni yí pé iza wa sọ́fà tọ́ iya bẹ́ẹ̀ bukuli madirun wa ayára kò sọ̀n bẹ́ẹ̀ fahahati bakilo wàkọ́lẹ̀ sùhà wàkọ́lẹ̀ sàmsi àti dọ̀ẹ́lẹ́tùn wàkọ́lẹ̀ dùjà lè sobuhìlà onukaha.